wàhálà àti ìdààmú ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin àwọn mùsùlùmí nílẹ̀ nọ́ọ̀tì látàrí pé wèrè kan jáde ó ní nàìjíríà o ilẹ̀ mùsùlùmí ni ìwọ tó bá jẹ́ kristẹni wọ́n ti ní o wá bí gbà o wọ́n ní kẹ́ ẹ wá bí gbà wípé mùsùlùmí ló ní nàìjíríà ṣẹlẹ̀ yẹ ẹ̀sìn tó kù àyálò lásán nìyí o ta ló sọ bẹ́ẹ̀ ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí ẹ káàbọ̀ sórí ìkànnì wa o Ileodua ilẹ̀ àbínibí wa ṣẹ́rí mo máa sọ pé kò ṣe ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ò lọ́pọlọ àwọn kan wà nínú wọn tó jẹ́ wípé wọ́n tako kí ẹ máa pa àwọn kristẹni kẹ́ ẹ máa bú àwọn kristẹni kẹ́ ẹ máa tako àwọn ẹ̀sìn tó kù because wọ́n believe pé so far tí wọ́n ti dí wọn lọ́wọ́ òun náà lẹ́rìí ṣe mọ̀ pé fídíò kan jà rọ̀rọ̀ lẹ́nu jẹ́ mẹ́ta yìí níbi tí sheik kan lára àwọn nọ́ọ̀tì ó sọ kinní kan ó ní o ṣe rí ilẹ̀ nàìjíríà yìí ó ní is meant for muslims ó ní àwọn mùsùlùmí gangan ló ní nàìjíríà ó wá rí ṣe wá rí ẹ̀yìn ẹ̀sìn tó kù o àyáwọ̀ lásán nìyí o ibi tó bá dẹ̀wù yín ni ẹ wọ̀ tẹ́ ẹ̀ bá ti lè tẹ̀lé òfin muslimu tẹ́ ẹ̀ ti lè tẹ̀lé òfin táwọn muslim bá lálẹ́ fún yín ní nàìjíríà wọ́n lẹ́yìn ẹ̀sìn tó kù ibi tó bá wù yín ni ẹ mórílé o ṣẹ́rí lọ́gọ́ tó sọ ọ̀rọ̀ ikọ́ ní ọ̀kan lára àwọn ṣéèkì nínú nọ́ọ̀tì náà padà fún lésì òun náà lẹ́rí yẹ ó fún ní èsì ó jẹ́ kó yẹ pé ṣé o ti gbàgbé pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ̀ lè kó kìrìsìtẹ́nì dànù bẹ́ẹ̀ tí international community tí ìjà bá ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ bá dọ́dọ̀ international community ẹ máa sọ wípé both Christians and Muslims everywhere are good everybody are good tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé ṣe mọ̀ pé nígbà tí ìgbà Christian genocide yìí bàbá Tinubu ó lọ sí ọ̀dọ̀ Trump tí Trump fi ń bínú pé lórí bó ṣe pa àwọn Kristẹni ẹ mọ̀ pé bàbá Tinubu make mention ọ̀rọ̀ kan bẹ̀ ó láti máa sọ fún Trump pé ṣe yí Nigeria is a secular state wípé there is nothing like Christian genocide tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tí wọ́n pa àwọn Kristẹni ó dẹ̀ ń jẹ́ kó yé Trump gbà yẹn pé kò sí nǹkan tó ń jẹ́ ogun kò sí nǹkan tó ń jẹ́ ìjà ní Nàìjíríà pé gbogbo ẹ̀ lọ ní ìrọwọ́rọsẹ̀ the same people tó lọ bá Trump láti máa sọ̀rọ̀ eléyìí the same people náà lọ wá lajúlẹ̀ o tí ṣéèkì ẹlẹ́nu gbọ̀rọ̀ yìí jáde fídíò ẹlẹ́rí yẹn ẹlẹ́nu gbọ̀rọ̀ kan tó jáde tó ń sọ wípé Nàìjíríà Muslim ló ní Nàìjíríà bẹ́ẹ̀ àwọn ìjọba federal government wọn dẹ̀ bú so láti jẹ́ kó mọ̀ pé kó gbẹnu dákẹ́ nítorí pé Muslim and Christian gbogbo wọn lọ́jọ́ ní orílẹ̀-èdè Nigeria is not meant for a tribe let me just say a one religion tí ìbá ṣe bẹ́ẹ̀ right ìwọ wá ní ìwọ ṣéèkì kan máa jáde wọ́n wá máa pe àwọn ẹ̀sìn tó kù ní infidel tó túmọ̀ sí pé àwọn tí wọ́n tí ṣe jẹ́ pé wọ́n ti ẹ̀ka wọn kú without the Muslim ló dominate Nàìjíríà pé ìṣẹ̀lẹ̀ àwọn Kristẹni yẹn wọn ò lógo rárá bẹ́ẹ̀ ká má parọ́ náà àfáà yìí náà tún jẹ̀bi ṣéèkì yóò jẹ̀bi nítorí ẹ̀yin Kristẹni náà ti tutù jù ẹ ti dá mi jù bí ìbá ṣe bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin káàní ẹ rí kankan ṣe gbogbo bá ṣe ń pa àwọn èèyàn yín táwọn agbésùmọ̀mí ń ṣọṣẹ́ ní ṣọ́ọ̀ṣì ẹ lè rí Christian lẹ́yìn máa tó wà ní kinní tó jáde tó bẹ̀rẹ̀ sí ní pe Trump pé kó dá sí still yet wọ́n tún sọ̀rọ̀ against máa yẹn ni àgbẹ̀ ní Christian kan tó jáde even bàbá wa gan ìyẹn Bishop Oyedepo kò rí sọ ó Adébóyè gòdú pím nígbà tí èèyàn kan máa sọ pé Nàìjíríà is for the Muslim kò parọ́ nítorí pé àwọn Kristẹni tó wà ń bẹ̀ gan wọ́n ti gbé dẹbẹdẹ léra wọn lọ́wọ́ ṣùgbọ́n ṣéèkì ti correct ẹ̀ ó ní kó má sọrú ẹ̀ mọ́ ṣé wọn ti mọ̀ pé pẹ̀lú nǹkan tí ṣéèkì sọ yìí irú nǹkan báyìí lè dá ogun àti wàhálà sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé títí ayé kò ní kúrò mọ́ fúdí èyí ṣéèkì ti jáde ó ti sọ̀rọ̀ gbá orí ẹ̀ ó ti jẹ́ kó yẹ pé kò sí nǹkan tó jẹ́ pé Nigeria is for Muslim alone láéláé if you want to survive in Nigeria is either you do each
any one of them either Kristeni ni àbí Mùsùlùmí ṣùgbọ́n wípé Nàìjíríà o ilẹ̀ Mùsùlùmí ni òun ni kò yọ kò sí kan tó jọ bẹ́ẹ̀. Even tí àwọn federal government tó bá lè ṣe kọ́kọ́ sí látàrí pé bóyá ilẹ̀ ń rè ní ẹ̀yìn àgbàgbà Fúlàní ilẹ̀ ń rè nígbà yẹn àwa gan jẹ́ kẹ́ ẹ mọ̀ pé there will be sometimes táwọn Kristẹni yẹn á dìde débi pé apá yóò ní ká wọn mọ́ kódà ẹ máa mú ẹ máa bẹ̀ wọ́n tì tẹ́ ẹ máa wò pé ṣáwọn Kristẹni tẹ́ ráìdì nígbà yẹn lélẹ̀ ìyẹn láwọn àtàṣì yanjú lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìdìbò Ọ̀ṣun state ẹ wò ṣe é mọ̀ pé arábìnrin kan jáde síbẹ̀ tó ń pín ráìsì tèpè mo mú fídíò ẹ̀ wá sórí ìkànnì mi bí báyìí ó ń pín ráìsì tèpè tó ní ìwọ tó bá gba ráìsì tó dìbò fún Ambo nǹkan kan báyìí ló máa ṣe wọ́n náà pásítọ̀ yìí ti jáde ó ti fún ní èsì ọ̀rọ̀ ẹ̀ mo sọ wípé gbogbo Nàìjíríà náà kọ́ ló máa gọ̀ ṣẹ́rí àwọn kan sì wà Nàìjíríà no matter the problem no matter what they are facing they will still stood up to say the truth ara wa ni pásítọ̀ yìí ó jáde láti sọ ọ̀rọ̀ sí arábìnrin náà wípé irú nǹkan tó ń ṣe yìí ó ti fi hàn gàdàgbàgbà pé ẹni tó bá fẹ́ ràn yàn lọ́wọ́ kò kí ń fi èpè sí èèyàn àti wípé ṣebí wọ́n lo lọ́rìjìnà tó fẹ́ help Nàìjíríà kí wá ló dé tó fi jẹ́ pé you have to follow criminal line before you succeed and kò sí bó ṣe lè ó lì tó kò sí bó ṣe lè ní good intentions sí Nàìjíríà tó the day you follow the criminals people no matter how you do wọ́n máa káàntì ẹ papọ̀ mọ́ àwọn criminal ni tí ìbá ṣe pé Nàìjíríà gan ó ti worst sápá ebi poverty ó ti rápà ní Nàìjíríà wọ́n wá fẹ́ sọ ògo Nàìjíríà wọ́n fẹ́ sọ sínú ráìsì tú Congo ibi tẹ́ máa ti mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà yìí kò abẹ́rẹ́ sọ pé wọ́n ní tìjú ṣẹ́rú obìnrin tó ṣerú nǹkan bẹ́ẹ̀ tó dẹ̀ tún fídíò tó dẹ̀ jẹ́ kó tó tún gbé sórí ayélujára pé yes n tóun ṣe rè ó yẹ kó ti ti obìnrin yẹ kó ti tì í mọ́lé tipẹ́ by this time báyìí yẹ kó ti lọ sí court nítorí òun tẹ̀lé olóṣèlú just because of the rice dájúdájú torí pé ìwọ náà ti gbà bẹ́ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ torí tí ò bá ṣe bẹ́ẹ̀ báwo lèyàn ṣe máa o fẹ́ ṣoore fara ìlú fún mẹ̀kúnnù o tún sẹ̀tì kámẹ́rà kò wá tẹ̀sí pé o tún wá sẹ̀tì kámẹ́rà nìkan o tún wá gbé ráìsì fara ìlú o tún fi èpè sí kò wá yẹ pé o fèpè sí nìkan o tún gbé wọn lé tọmọtọmọ níbi tó jẹ́ wípé tí ayé àwọn tó fún ráìsì yẹn táyé wọn bá ti dáa ṣọ́ máa wá gba ráìsì àmáìdí kò lè dùn mí fún àwọn tó ń fi ìbànújẹ́ náà gbà nítorí wípé ṣé ebi náà ló wọ̀ sí dé lẹ́bù bẹ́ẹ̀ tó fi wá di pé wọn ò tiẹ̀ wá mo ò fẹ́ pẹ̀lú èpè lọ́wọ́ ẹjọ́ tó bá jẹ ráìsì Congo yẹn tán dẹ́bìlì adúrú èpè yìí ó sì ń bọ̀ wá ja àwọn ọmọ wọn ẹwẹ́ ìyá mẹ́rin bàbá bá nídìí báyìí lọ lórí ìkànnì wa o Ileodua ẹ bá bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá wa share ẹ bá wa bó o kó lọ fà láfi sọ fún yín pé Ileodua ilẹ̀ àbínibí wa Ileodua gbè wá o bẹ́ẹ̀ kò ní gbọ̀dàlẹ̀.